Get the work closer to your doorstep. A kí wa pé a kú ojúmọ́ tó mọ́ wa lénìí. Ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ owó. Ojúmọ́ ọlá ìgbéga náà ló máa jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. A kí gbogbo ọmọ Yorùbá pátápátá jákèjádò àgbáláyé wípé a kú oríire tuntun èyí tí ó wọlé dé bá gbogbo àwa ọmọ kóòtù òjíire. Lágbára Elédùmarè ọba tó ní ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa, oríire náà yóò bá wa kalẹ̀ láṣẹ Èdùmarè. Tí a bá wo àtẹ̀jíṣẹ́ tí a fi ránṣẹ́ yìí, ẹ rí i pé a sọ pé ẹni tí a fi rán ó yàtọ̀ sí ẹni tí a ò fi rán. Ṣùgbọ́n a rọ̀ gbogbo àwa ẹ̀dá ènìyàn pé ká má ṣe bínú, ká má ṣe bínú. Ká tó lọ nínú ètò, ẹ jẹ́ nǹkan dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ẹ jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ọba tó dá èmi àti yín sílé ayé, ọba tó ní ká máa bẹ, ọba tó ní a ò ní gbé sínú ìyà, ọba tó ní ìyà ò ní jẹ́ tiwa, tó ní ìyà yìí kò ní jẹ wá gbé. A dúpẹ́ o, a yìn ọ́ lógo, a gbórúkọ rẹ̀ ga, ká bí ọ́ ò sí. Ta ló tó bi ọ́ léèrè? Ìwọ lọba tó ń ṣe ohun tó wù ú, nígbà gbogbo náà ló ń dára tó wù ú. Àkókò tó wu Elédùmarè náà ló ní kí ìrìn àjò bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Oosha owó bàbá dámì ọkọ̀ ẹ̀pọ̀n Fúlàní kó wọ ilẹ̀ bàbá rẹ̀. Elédùmarè ọba ńlá, àwa márìdìí náà lọ́ba Ọlọ́run tó dá èmi àti yín. Ẹ wò ó, ẹ̀yin èèyàn mi, ẹ̀yin èèyàn wa nínú ilé, pàápàá jùlọ ẹ jẹ́ nǹkan kí bàbá wa. Nígbà tí mo kí Elédùmarè tí mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Adébánjí Akíntóyè, bàbá Kẹ́mi Ọláògùn. Lágbára Elédùmarè, ẹ wò ó bàbá, sojú yìí ni ó ṣe kò ní sẹ̀yìn yín tá ó fi gba òmìnira. Nígbà tá a bá gba òmìnira bàbá, a ò ní wá yín tì. Lágbára Elédùmarè, àtàwọn tó jẹ̀wọ̀n akẹgbẹ́ yín tẹ́ ẹ jọ ń ti àwa ọ̀dọ́ lẹ́yìn, tẹ́ ẹ jẹ́ kí àwa ọ̀dọ́ ká gbé sínú ìyà yìí, tẹ́ ẹ jẹ́ kí a parun sínú ìyà, tẹ́ ní àníṣe ẹ̀yin ọmọ wa, àkókò tó láti kú lóko ẹrú. Ọ̀nà tẹ́ ẹ lè gbé gbà rèé, ọ̀nà tẹ́ ẹ lè gbà rèé, ẹ sì ń ṣe, ẹ sì mú wa tọ̀nà náà. Ṣùgbọ́n gbà ládùúrà pé lágbára Elédùmarè, ibi gíga tí ẹ̀ ń kó wa rè, lágbára Ọlọ́run a ó débẹ̀ láyọ̀ àtàlàáfíà. Bákan náà mo wá kí bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Oosha, mo kí bàbá pé ẹ kú oríire. Oríire náà á bá yín kalẹ̀ bàbá. Oríire yìí kì í ṣe pé ẹ̀yin nìkan, oríire gbogbo ọmọ kóòtù òjíire ni, pàápàá jùlọ gbogbo ọmọ ẹgbẹ́ ìfẹ́lódùn àti gbogbo ẹgbẹ́ tẹ́ ẹ bìlọ́ǹgì sí, tẹ́ ẹ mọ̀ pé wọ́n ń jà fún òmìnira, pé láti jẹ́ kí a lè bọ́ kúrò lóko ẹrú àwọn Fúlàní ajínigbé. Bàbá, mo kí yín pé ẹ kú oríire o. Lágbára Elédùmarè, dídá sílẹ̀ tí wọ́n dá yín sílẹ̀ láti lè tẹ orí ilẹ̀ bàbá yín kò ní jẹ́ ikú fún yín, kò ní jẹ́ àìsàn fún yín, kò ní jẹ́ ìdààmú fún yín. Àbámọ̀ kí wọ́n dá mi sílẹ̀ fún, tí wọ́n ní kí n wá sórí ilẹ̀ bàbá mi, tí mo bá mọ̀ pé bí ó ṣe rí nìyí ni, láti ta burú, lágbára Elédùmarè kò ní ṣẹlẹ̀ sí yín bàbá. Àbámọ̀ àbá ti wá dá arákùnrin ọmọ wa Sunday sílẹ̀ láti ìgbà yìí, láti ọjọ́ yìí wá, náà ni ó mọ̀ kẹ́yìn ọ̀rọ̀ wa. Àbámọ̀ rere náà ni ó jẹ́kùn yín o, lágbára Èdùmarè. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá jákèjádò àgbáyé pé a kú oríire o, a kú oríire. Bákan náà mo kí ọ̀gá iléeṣẹ́ yìí,
tí wọn ò jẹ́ kí etí gbogbo àwọn ọmọ kóòtù òjíire di sí gbogbo bí ètò náà ṣe ń lọ lẹ́sẹẹsẹ. Ọ̀gá wa Ọláyọmí Kóìkì, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìgbìyànjú, lágbára Elédùmarè èṣù ọmọ àjìnà fẹ̀yìn náà jẹ. Nítorí pé ẹ fẹ́ kí àwọn ọmọ ọlọ́mọ kí wọ́n rìn hòhò, mo gbà á ládùúrà pé lágbára Elédùmarè ẹ̀yin náà ò ní rìn hòhò. Nítorí pé ẹ fẹ́ kí wọ́n wà kísà, lágbára Elédùmarè ẹ̀yin náà ò ní wà kísà. Nítorí pé ẹ fẹ́ kí gbogbo ọmọ adarí òrun kí wọ́n gbé sínú ogun, lágbára Elédùmarè ogun ayé kò ní borí yín, lágbára Elédù ogun kógun kan kò ní borí ẹnikẹ́ni nínú gbogbo wa. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí, a kú oríire náà á sì bá wa kalẹ̀. Ẹ wá jẹ́ tètè lọ síbi tá à ń lọ. Ẹ rí i pé a sọ pé ẹni tí a fi rán ó yàtọ̀ sí ẹni tí a ò fi rán. Mo kí bàbá wa bàbá dáadáa, bàbá alálùbáríkà. Àbẹ́ rí nǹkan bí? Ẹ̀yin àgbà náà lẹ sọ pé ibi àfojú sí ọ̀nì ọ̀bá bẹ̀ lọ o. Ibi àfojú sí ọ̀nì ọ̀bá bẹ̀ lọ. Ìdí nìyí tí a fi sọ pé ẹni a fi sẹ́rán ó yàtọ̀ sí ẹni tí a ò fi rán. Ṣùgbọ́n a rọ gbogbo àwa tí a jẹ́ ọ̀dọ́, pàápàá jùlọ gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ á fọwọ́wọ́nú, ẹ jẹ́ á ṣe sùúrù. Oníkálukú náà ló ń ṣiṣẹ́ o. Kálukú ló ń ṣe kíni náà ló ń ṣiṣẹ́. Ọ̀nà tó ní kálukú ń gbà tí wọ́n fi ń ṣiṣẹ́ wọn náà ló yàtọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n a kí bàbá wa Olúbàdàn, bàbá wa Olúbàdàn titun, bàbá Kẹ́mi Ọláògùn. Ẹ wò ó bàbá, ẹ ó pẹ́ pẹ́pẹ́pẹ́, ẹ fọwọ́ pawó, ẹ fòrègì jebì lágbára Èdùmàrè. Ohun tẹ́ ẹ ṣe yìí, mo mọ̀ pé lágbára Elédùmarè ilẹ̀ Yorùbá kò ní gbàgbé yín láéláé. Mo wá fi kíkí bàbá wa Olúbàdàn, mo fi kí gbogbo kábíyèsí, gbogbo lọ́balọ́ba, lóyè fún iṣẹ́ takuntakun. Torí pé bá a bá sọ pé bàbá wa Olúbàdàn náà ló ṣiṣẹ́ yìí, ó tó bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀. Tó bá a bá tún wá sọ pé àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn lọ́balọ́ba náà nìrìn àjò yìí, bẹ́ẹ̀ náà ló sì tún rí. Ìdí nìyí tí mo fi ní ẹ má jẹ́ kí a bínú pé ẹni a fi sẹ́rán ó yàtọ̀ sí ẹni tá a fi rán. Àwọn ọba kan wà tó jẹ́ pé àwọn ò tiẹ̀ wulẹ̀ yọ̀dí, ṣùgbọ́n a fi kíkí bàbá wa Olúbàdàn, a fi kó gbogbo àwọn kábíyèsí, gbogbo àwọn lọ́balọ́ba, a fi kí gbogbo wọn pé ẹ kú iṣẹ́, ẹ kú ìgbìyànjú, ẹ kú oríire pé iṣẹ́ yín ó sì ṣe kíni ó sì yọ. Nítorí pé ọjọ́ kìíní àná láìpẹ́ láì jìnnà ní ọdún tó kọjá, mo rántí pé bàbá wa olóyè Sunday ọmọ Adeyemo Mọ́jàsọ́lá Igboho Oosha, wọ́n sì ń dọ̀bálẹ̀ níwájú ẹ̀yin kábíyèsí lọ́kọ̀ọ̀kan láti ìletò kan bọ́ sí ìletò kan. Àníṣẹ́ lórí kíni, lórí kí ìjọba Nàìjíríà kó lè bá a dá bàbá wa sílẹ̀, kó lè bá a gbé wọ́ntẹ̀dì kúrò lórí wọn. Pàápàá jùlọ gbogbo nǹkan ní wọn tí wọ́n gbà, tí wọ́n gbẹ́sẹ̀ lé, kí wọ́n lè bá a gbẹ́sẹ̀ kúrò ńbẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èèyàn kan náà ni Ọlọ́run máa ń lò láti rán sí èèyàn, láti gbà yẹn kúrò nínú ìgbèkùn. Ẹ jẹ́ á wò ó nígbà àwọn ọmọ Ísírẹ́lì
ṣé mọ̀ páwọn ọmọ Ísírẹ́lì ogun jà wọ́n dáadáa, ṣùgbọ́n ńgbà tógun jà wọ́n ọmọ Ísírẹ́lì ẹ rí i pé Ọlọ́run ṣe kíni? Ọlọ́run gbé Mósè dìde. Ó rán Mósè láti lọ kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò lóko ẹrú. ṣé mọ̀ pé ẹnìkan náà ni Ọlọ́run ṣe kíni? Náà lọ́lọ́run rán. Kó tó di pé àwọn ọmọ Ísírẹ́lì ṣe kíni? Wọ́n jáde kúrò lóko ẹrú. Bákan náà bẹ́ẹ̀ náà nìrìn àjò bàbá wa tí à ń sọ̀rọ̀ ń pa wọn yìí, bàbá wa Olúbàdàn. Àwọn ni Ọlọ́run fi ìrìn àjò yìí lọ́lọ́run fi rán nírú àkókò yìí. Bí Ọlọ́run ṣe fi rán bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Oòṣà láti lè jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn pé àníṣe a ní láti bọ́ kúrò lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fi rán bàbá wa Olúbàdàn láti lè jẹ́ kí wọ́n gbéra láti lọ sọ́dọ̀ bàbá wa tó jẹ́ gbogbo bàbá Nàìjíríà, bàbá wa Tinubu, láti lè gbé ìgbésẹ̀ pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn lọ́balọ́ba, àwọn lóyè tó kù. Mo gbà á ládùúrà pé ọmọ tiyín náà kò ní gbé sájò. Lágbára Elédùmarè ẹ ò ní ṣì wá darí. Orí àpèrè tẹ́ ẹ jókòó lé bàbá, orí àpèrè náà ẹ ó pẹ́ pẹ́pẹ́ mbẹ̀. Ẹ fọwọ́ páwẹ́ fòrìgìjìbì lágbára Èdùmarè. Lórí ètò yìí a ò ní gbà wá lákòókò bí kò ṣe pé a kẹ̀fẹ́ kí gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́, àwa tá a jẹ́ ọmọ Yorùbá, tá a jẹ́ òkúnkúndùn ọmọ Yorùbá dáadáa, mo mọ̀ pé a ó ní àgbọ́yé ọ̀rọ̀ tí à ń bára wa sọ yìí, wípé ẹni àfisánrán ó yàtọ̀ sí ẹni tá ò fi rán. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí a fi ṣèbínú. Ẹ má jẹ́ a fi ṣèbínú o. Ẹ má jẹ́ a fi ṣèbínú wípé àwọn ọba kan láti lọ sọ́dọ̀ wọn, àbí bóyá wọn ò gbégbésẹ̀, àbí bóyá wọn ò ṣiṣẹ́ lórí ẹ̀. Bẹ́ẹ̀ kọ́ o, ìrìn àjò náà ò rí bẹ́ẹ̀. Eléyìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ dìmú wípé gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Kóòtù Òjíire náà ni wọ́n gbégbésẹ̀ tí wọ́n sì rìnrìn àjò yìí tó sì fi ṣe kíni, tó sì fi yanrantí. Pàápàá jùlọ ẹ jẹ́ n tún wá sáré dúpẹ́ lọ́wọ́ bàbá wa pírẹ́sidẹ̀ǹtì ẹgbẹ́ Ìfẹ́lódùn, bàbá wa Gani Alágbàlá. Mo kí yín púpọ̀, mo kí yín. Àkókò yín àkókò tó dára ni, yóò sì mọ dára sí i ni, kò sì ní bàjẹ́. Bẹ́ẹ̀ ṣe ń tò ó tí fi ń tò lágbára Elédùmarè, èṣù kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ láṣẹ Èdùmarè. Ibi tá a wá ń lọ rèé. Ẹ dákun gbogbo àwa tá a fẹ́ jáde lọ́la àbí látòní, ẹ jẹ́ á mọ̀ múra láti sìn, láti jáde láti lọ pàdé bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Oòṣà pé wọ́n káàbọ̀ sí ilẹ̀ olómìnira ti Yorùbá, pàápàá jùlọ ìlú bàbá wọn, lórílẹ̀ bàbá wọn. Ẹ jẹ́ á jọ túyáyá, ẹ jẹ́ á jọ túyàyà, ẹ jẹ́ á jọ jáde. Ẹ jẹ́ kí onílé kó sọ fẹ́ni tó wà lóko. Ẹ jẹ́ káwọn tó wà lájò kí wọ́n sọ fáwọn tó wà nílé. Àwọn tó wà nílé ẹ jẹ́ ká pa àwọn tó wà lájò pé oríire ńlá ti dé, ó ti wọlé Kóòtù Òjíire báyìí. Oríire ńlá leléyìí iná ló jẹ́ fún gbogbo ọmọ Yorùbá. Ẹ wò ó, ẹ jẹ́ n kọ́kọ́ fi nǹkan kan yé wa ná. Lórí ìrìn àjò yìí, ẹ má jà á mú ẹnikẹ́ni lọ́tàá. Àti ọ̀tá olóyè àtọ̀rẹ́ olóyè, gbogbo wa náà jọ ní ọ̀rẹ́, gbogbo wa jọ ní oríire yìí náà lọ́jọ́ kan. Ẹ bi mí pé kí nìdí tó fi rí bẹ́ẹ̀?
tó fi jẹ́ pé àti ọ̀tá àti ọ̀rẹ́ gbogbo wa lóríire yìí jọ kàn. Mo mọ̀ dájú pé bí àwọn ará bí wọ́n ṣe ń gbọ́ pé wọ́n ti dá olóyè sílẹ̀ kó mọ bọ̀ nílùú bàbá rẹ̀, ẹ rí i pé ìrìn àjò wọn yóò ṣe kínni, yóò dínkù. Ìbẹ̀rùbojo yóò ṣe kínni, ó ti dé bá wọn níbi tí wọ́n wà lọ́wọ́ báyìí. Jìgìnní ti mú wọn. Àbẹ́ ẹ̀ tí mọ̀ pé jìgìnní ti mú wọn. Ìdí nìyí tí mo fi sọ pé àti ọ̀rẹ́ àti ọ̀tá gbogbo wa jọ ní oríire yìí iná ló jọ dé bá. Olóko yóò lè lọ sóko, olódò yóò lè lọ sódò, nítorí pé ẹkùn ọkọ wọn ṣe kíni, ó ti wọlé dé. Àwọn náà ti gbúrò pé ẹkùn ọkọ àwọn ti dé. Bàbá ńlá kù bàbá àwọn ti wọ̀lú. Àfi káwọn ṣe kíni, káwọn ṣìwé àgbéjẹ́ mọ́wọ́. Èyí bí ọ̀bá wá ṣìwé àgbéjẹ́ mọ́wọ́, níbi ó bá bára rẹ̀, ẹ mọ̀ pé ó bára rẹ̀ ńbẹ̀ ni. Ṣùgbọ́n kò tí ì tákòókò, ó sì kù díẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kó yọ ayọ̀ oríire yìí ná. Àwa rọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáláyé níbikíbi tí oníkálukú wa ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè mọ bọ̀ sí ìlú Ìbàdàn. Mo gbà á ládùúrà pé ọkọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kò ní forí sọ́pọ̀n. Olóyè ló ń bọ̀ sílùú Ìbàdàn, ló ń bọ̀ sílùú bàbá rẹ̀, òun la lọ ń pàdé, làwa pàdé aburú. Mo gbà á ládùúrà pé kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Ayọ̀ tí oníkálukú wa fi ń jáde nílé, ayọ̀ náà la ó tún fi padà wọlé wa láyọ̀ àtàlàáfíà. Ìbànújẹ́ ó kéré jù kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Gbogbo àwa tá a bá fẹ́ jáde ẹ̀rọ àjọ̀wọ́, a rọ gbogbo àwa olórí tá a jẹ́ olórí kọ̀ọ̀kan ní agbọn kọ̀ọ̀kan, ẹ dákun ẹ jẹ́ á bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Èyí tá a lọ ń ṣe lọ́la yìí kìí ṣe fún tìjà, kìí ṣe fún tìjà bí kò ṣe fún ti oríire. Lóòótọ́ ó lè ṣeé ṣe kí wọ́n gbọ́n wa, ṣùgbọ́n ẹ má jẹ́ á gbọ́n wọn. Eléyìí ó ń jẹ́ ìmọ̀ràn fún gbogbo àwa tí a fẹ́ jáde. Ẹ jẹ́ á jọ bára wa sọ̀rọ̀ láti inú ilé. Àwọn ọmọ tá a bá kó jáde tí ó jáde láti fi ìdùnnú hàn, láti fi ayọ̀ hàn lórí ìrìn àjò bàbá wa olóyè Sunday ọmọ Adeyemo Igboho Oosha. Ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀ wípé ọjọ́ ọ̀la yìí kìí ṣọjọ́ ìjà, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire náà lọ́jọ́ ọ̀la tí ń ṣe ọjọ́ ajé. Àbẹ́ rí pé oríire ńlá ni ọjọ́ ajé náà lọ́jọ́ náà bọ́ sí. Ajé á fi ilé ẹnìkọ̀ọ̀kan á fi ṣe ibùgbé o. Iléeṣẹ́ Koikimedia bringing the work closer to your doorstep náà ló ń bá gbogbo wa sọ̀rọ̀ lákòókò yìí pé a kú oríire. Gẹ́gẹ́ bí mo ti ń tẹ̀síwájú, torí pé a ò ní pẹ́ lórí ètò yìí mọ́. Ìdí nìyí tí a fi sọ pé ẹ má jẹ́ á bínú, pàápàá jùlọ ẹ má jẹ́ á sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àlùfàṣá lórí àwọn kábíyèsí wa. Wípé a lọ báyìí, kábíyèsí báyìí ló ṣiṣẹ́, kábíyèsí báyìí ló gbègbésẹ̀. Gbogbo kábíyèsí tó jẹ́ ilẹ̀ kóòtù òjíire, gbogbo ọlọ́ba tó wà nílẹ̀ kóòtù òjíire, gbogbo wọn pátápátá gbòrògbòdò náà ni wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ yìí. Iṣẹ́ wọn sì ṣe kíni, iṣẹ́ wọn sì yọ. Bíṣẹ́ wọn wá ṣe yọ yìí, àwa gbà ládùúrà pé ìwọ̀nba tó kù lórí àwọn Fúlàní tí wọ́n ń gbé ní ipa, tí wọ́n ń pani mọ́ ní oko, tí wọ́n ń gboko lọ́wọ́ ẹni, a gbà ládùúrà pé iṣẹ́ wọn yóò sì túnbọ̀, yóò sì tún yọ sí i. Lágbára Elédùmarè, àwa náà la ó borí wọn.
ìdí nìyí tí a fi ní ká má ṣe bínú torí pé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ náà ló ti ń jáde ní lágbọ̀n tí a sì ń gbọ́ ṣùgbọ́n àwa fi àkókò yìí a fi ń rọ̀ wá a fi ń bẹ gbogbo àwọn ọmọ kóòtù òjíire a fi ń bẹ gbogbo àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí a sì ń jìjàǹgbara lórí pé ká lè bọ́ kúrò lóko ẹrú ẹ dákun ìrìn àjò ọ̀la ìrìn àjò ìdùnnú ìrìn àjò ayọ̀ náà ni ìrìn àjò tá a fẹ́ rìn lágbára Elédùmarè ibikíbi tí oníkàlùkù wa ti ń jáde láti lọ sílùú Ìbàdàn ayọ̀ la ó fi débẹ̀ nígbà tá ó bá padà sínú ilé ayọ̀ náà la ó fi padà sínú ilé a ò ní rí jù báyìí lọ fúnru ti àkókò yìí mo kí wa púpọ̀ pé a kú dédé àsìkò yìí a kú ọjọ́ ìsinmi ayọ̀ náà ló máa jẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa a kú oríire o oríire náà a bá wa kalẹ̀ ó dìgbà díẹ̀ a ó tún máa pàdé láìpẹ́ àti láì jìnnà ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ nìkọ̀ọ̀kan wa láti gbọ́ ètò yìí ẹ bá mi pín ètò yìí ẹ bá wa pín ètò yìí dáadáa ẹ bá wa pín sí gbogbo agbọn ibi tó yẹ kó dé pátápátá ẹ ṣé púpọ̀ iléeṣẹ́ Koikimedia bringing the world closer to your doorstep ó ń dágbére pé ó dìgbà.